èèyàn kọ́kọ́ ló máa gba Yorùbá nation fún wa o èèyàn kan ò lè gba Yorùbá nation fún wa bẹ́ẹ̀ni ọgbọ́n èèyàn kan ò dẹ̀ lè gba Yorùbá nation fún yín. ìdí tí mo lè sọ bẹ́ẹ̀ ni pé èmi ti wádìí mo béèrè mo gbàwẹ̀ mo tọ́nú ẹ̀ mo dẹ̀ gbọ́ ní ẹsẹẹsẹ bí kìíní ọ̀hún ṣe máa ṣẹlẹ̀. I might not be able to come here and explain to you lẹ́sẹẹsẹ ẹni tó bá fẹ́ wádìí kó náà lọ gbàwẹ̀ kó lọ wádìí fúnra rẹ̀. Ọlọ́run ló máa gbà fún wa kì í ṣe ẹnìkan ló máa gbà agbára èèyàn kọ́kọ́ ló máa gbà nǹkan tọ́lọ́run ní káwa ṣe à ń ṣe ètùtù náà ní ká ṣe nítorí pé tẹ bá wo ìrìn àjò ọmọ Israel kì í ṣe ọgbọ́n kì í ṣe ìmọ̀ wọn kì í ṣe ẹni tí wọn ló gbà wọn jáde kúrò ní Egypt ètùtù tọ́lọ́run ní kí wọ́n ṣe ló gbà wọ́n ṣùgbọ́n èèyàn ọmọ Yorùbá ẹ fẹ́ ètùtù ẹjọ́ àròyé lẹ láìkì ọ̀rọ̀ kì í wo kámi fọ́bẹ̀ bu o ká ní mo kọ sórí ṣáàtì lálẹ́ pé Miss Onitiri has been accused of insubordinate and she's a liar. Let's come and hear it. Àṣírí ti tú. Má ti rí èèyàn bíi 5,000 tó máa wò lọ́wọ́lọ́wọ́ yìí. bẹ́ẹ̀ni I won't write that kind of a thing because it's not proper. I don't want to deceive anybody. What I want us to do ni pé ẹ lọ kún fún àdúrà àti ilẹ̀ wa. Àdúrà ìwúre ti ilẹ̀ wa. Gbogbo ètùtù tó bá yẹ kẹ́ ẹ ṣe ẹ yé kó nǹkan tẹ ẹ ní ẹ yé kó sọnù sínú bíìnì mọ́. I'm a Christian and I want you to take that one as a fact. Tí ejò bá géèyàn jẹ ó ṣòro fún yín láti gbàdúrà pé kí oró ejò yẹn jáde kí oró ejò yẹn dẹ̀ jáde kẹ́ ẹ fi ojú ara yín méjèèjì rí o. Ṣùgbọ́n Yorùbá ní nǹkan tó máa fi pe oró ejò yẹn jáde tẹ̀lé máa fojú ara yín rí. Òyìnbó believe nínú seeing is believing. Nítorí ìdí èyí ọlọ̀tẹ̀ pọ̀ nínú jọ́ní wa yìí tó jẹ́ pé ó pọ̀ tó jẹ́ wípé we need to be very careful about how we do things. If you don't go and note and make what you're doing, you will just be wasting your time listening to this show, listening to Mr. Thomas. Báwo ni sister mi ṣe pé yẹn ó ń para ẹ kàn máa gbọ́ tí Mr. Thomas ń para ni irọ́ rẹ̀ ló bá dé. Ṣùgbọ́n their strategy, no matter what Mrs. Onitiri is doing, I don't see any fault in it though. I've asked spiritually. Whether he's going to take us there or he's not taking us there. Nǹkan tí Ọlọ́run fẹ́ kí Mrs. Onitiri ṣe ni Mrs. Onitiri ṣe yẹn. Wọ́n dẹ̀ continue láti máa ṣe. Tó bá dé stage tá a máa ṣu rọ máa là. Ọ̀nà tá a máa gbà lọ àwa kọ́ la máa ṣe o. Àwọn ló máa ṣe fúnra wọn látòkè lọ́hùn nítorí pé wọ́n máa dàrú máa fọ́gbọ́nra wọn lórí ni. Kó tó di pé oníkàkùn máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. Tó bá ṣe bẹ́ẹ̀ ni iná lọ ń fọ́ Kújé prison fún wọ́n fẹ́ release àwọn èèyàn wọn tó wà ń bẹ̀ ni àbí wọ́n sọ fún wa pé àdíjọba mọ́ oníkàkùn máa lọ lé ẹ̀. Bàbá Akérédolú ó sọ pé oníkàkùn láti protect ara ẹ̀ ó ti ń dé level yẹn wọ́n dẹ̀ ti ń dé level yẹn ìlú fẹ́ tú nìyẹn lẹ́ẹ̀bà tí ó bá ti yé yín kò yé yín nìyẹn ìlú máa tú ni kò dé sígbà tí ò ní tú ó ní tí Yorùbá nation máa dúró Yorùbá nation ó máa wà ní fúnra ẹ̀ gbogbo pé wọ́n máa kó bọ̀ wá wọ́n máa ṣe kàn it will be minimum. Eré tàwa ti sá eré tí mo ti bá wọn sá mo ṣe sá fáwọn ìyá àwọn bàbá nísìnyí nítorí pé àwọn ètùtù kan wà tó yẹ ká ṣe ìwọ́n tí mi ò lówó tẹ bá ra herbal remedy owó ẹ̀ mo fi ń ṣe o tẹ bá ra t-shirt owó ẹ̀ mo fi ń ṣe o. Well, I don't know what you're gonna see. Ọlọ́run jẹ́ kí Yorùbá nation ṣojú yín o. Ó dẹ̀ máa ṣojú yín lágbára Ọlọ́run. But kì í ṣe àdúrà ló máa jẹ́ kí Yorùbá nation ṣojú yín. Ẹ̀ ń láti ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe.
tó bá wùn yín kẹ́ gbàdúrà ẹ mú bọ́tù omi dání kọ́ọ̀pù tí wà ń bí wa yìí kọfí ló wà nú ẹ̀ kí n gbé dání báyìí kí n gbàdúrà kí n speak in tongue kí n ṣe Allahu Akbar sí kí n ṣe anything sí kí n gbàgbé kọ́ọ̀pù yẹn sẹ́nu ń tọ́ra mi jẹ́ omi yẹn ò ní dẹ́nu mi o omi yẹn ò ní ṣe kí ni ò ní dẹ́nu mi gbogbo nǹkan tó bá yẹ ká ṣe ẹ jẹ́ ká fi ọgbọ́n Ọlọ́run ṣe gbogbo nǹkan ètùtù tán ní kàn ṣe ẹ bá ṣe ó máa make life easy o Ọlọ́run á gbà fún wa o Ọlọ́run á gbà fún wa o Ọlọ́run á gbà fún wa o ẹ múra mo like àwọn pastor wa tán ní pé ẹ mọ̀ pé ìlú ìbọn lẹ́wà ẹ lọ ń gbàdúrà lójoojúmọ́ ẹ lọ ṣoògùn bọ́n orí pulpit bàbá yẹn ti sọ o ìgútì náà níjọ́ kejì náà ni ìmáàmù náà sọ tiẹ̀ Ọlọ́run á gbà fún wa